I used to walk through days like empty fields, nothing to touch, nothing to hold. Then you came in like the first break of spring, and suddenly I could feel the ground. Don't say much, but your hands speak volumes. The way you pour tea, the way you fold time. I watch you move through the kitchen that dust, and I think this is what I've been waiting for. Tell what you turn the season in me. Ìyá ọkọ rẹ̀ gbà láti darapọ̀ mẹ́gbẹ́ àgbà nítorí pé kó lè bá dáàbò bo ọmọ kan ṣoṣo tó kù fún. Àwọn ẹgbẹ́ ìyá ọkọ rẹ̀ sì ṣèlérí fún ìyá ọkọ rẹ̀ wípé gbogbo ntọ́mọ rẹ̀ bá fẹ́ èyún ọkọ rẹ̀ làwọn ó ṣe fún un. Látìgbà tọkọ rẹ̀ ti bẹ̀rẹ̀ iléèwé títí tó yẹ di ẹni tí ń ṣiṣẹ́ ìṣègùn òyìnbó. Kódà gbogbo ọwọ́ ọdán tọkọ rẹ̀ máa ṣe ní ilé ìwòsàn rẹ̀ tó jẹ́ wípé kò sẹ́ni wọ́n gbé lọ ọbẹ̀ tí ò ní rẹ́rìn jáde. Gbogbo aláìsàn pátá ní gbádùn. Kì í ṣe mímọ̀ sí ọkọ rẹ̀ o, ìyá rẹ̀ àtàwọn ẹgbẹ́ rẹ̀ ní bẹ́ǹdì ẹ̀. Àmọ́ gbogbo ohun tí wọ́n wá ń ṣe é fún yìí wọ́n ti ń fún un lówó táǹtì lẹ́yìn lórí àdéhùn ni o. Gbogbo wa la sì mọ̀ pé kò sọ́fẹ̀ẹ́ lọ́dọ̀ èṣù, òfúnniládì ẹ̀sìn ni tí ń gbodidi orí lọ́wọ́ ẹni. Bẹ́ẹ̀ ni, sọ wá rí àdéhùn tán bá ìyá ọkọ rẹ̀ sínú ẹgbẹ́ ni wípé àtọ̀ ọmọ rẹ̀ èyí tí ń sọkọ rẹ̀ òun ni ọmọ fi dájọ́. Sọ wá rí bọ́lọ̀ ń bá fún ọkọ rẹ̀ lórí ọ̀fẹ́ tẹ́mi rẹ̀ gùn, bọ́ bá ní ìyàwó ogún láyé, ìkankannu ò ní finú soyún débi pé yọ́ fẹ̀yìn gbọ́mọ pọ̀n. Ìdínú tí wò ti fi lóyún fọkọ rẹ̀ látọdún yìí. Mo dáràn. Àfà, Sẹ́lẹ̀ mo fìgbà kan bá mi sọ pátó òun ò lè dánmọ̀. Kódà ó ṣe tẹ́sítì fún wa, ó dẹ̀ láwa méjèèjì la wà òkè. Kódà gan sọ pé bí èmi gan-an ni nǹkan ń ṣe. Ìgbà tó lèmi ni nǹkan ń ṣe gan-an ó yà mí lẹ́nu torí èmi ti bímọ rí. Ṣé mo ti wá síléyà báyìí? Wo ọmọ mi, bí n bá ní parọ́ fún ọ, ọ fẹ́ jọ bẹ́ẹ̀ o, àmọ́ ọ̀nà àbáyọ ń bẹ. Ókè àfà, kí ni mo wá lè ṣe báyìí? Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àdúà àti ààwẹ̀, ìyá ọkọ rẹ̀ ó padà fayé lẹ̀. Bí ìyá ọkọ rẹ̀ bá sì ti lọ, àtọ̀ ọkọ rẹ̀ ó dọmọ. Àmọ́ ègún yóò wá di ègún ìdílé, kò ní tán o. Kí ni ìtumọ̀ yẹn sà? Ìyá ọkọ rẹ̀ ó kú lóòótọ́, àmọ́ àwọn ẹgbẹ́ rẹ̀ wọn ò ní kú ònú ilé yín o, wọn ò ní fẹ́ bí yín lẹ̀ o. Bí wọn náà bá bímọ, bọ́ ọ bá bímọ ọkùnrin fọ́kọ rẹ̀, àwọn ẹgbẹ́ ìyá ọkọ rẹ̀ ń bọ̀ lórí wọn o. Sọ wá rí gbogbo tí wọn náà ń dojú kọ ní ìsìn lórí ọ̀rọ̀ ọkọ rẹ̀. Gbogbo ìyàwó táwọn tiẹ̀ náà bá ti fẹ́, bọ́n náà ó ṣe máa dojú kọ nù. Àfi bọ́n náà bá gbìyànjú tán gbégbèsẹ̀ bí wọn náà ti gbégbèsẹ̀ yìí. Báwọn ọmọ rẹ̀ bá wá gbégbèsẹ̀ ńgbà náà, ń tó ṣẹlẹ̀ sí ìyá ọkọ rẹ̀ ó ṣeé ṣe kó ṣẹlẹ̀ sí wọn náà o. Ó ti dègún ìdílé o. Oníkálukú ni ó máa jagun fúnra lára rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Kì í ṣogun tá à ń jà fún gbogbo ẹbí lẹ́ẹ̀kan náà. Àfà, kí ni tèmi? Mò ń ṣara wọn náà. Bí ìyá ọkọ rẹ̀ bá ti kú, dákun, àwọn ẹgbẹ́ rẹ̀ wọn ò fọ́ lójú. Gbogbo ń tó ṣẹlẹ̀ sí pátá tẹ́ kú ń làwọn ẹgbẹ́ rẹ̀ ó ṣèwádìí o. Bí wọ́n bá sì ti rí i pé tọ̀ àtọ̀dọ̀ ẹni tí ikú ìkan lára àwọn ti wá rèé, àgàgà tán bá wá rí i pé wọ́n ni, wọn ò ní fi lé yín lẹ̀ o. Wọ́n máa bẹ̀ yín wò títí wọ́n fi sọ́ di ègún ìdílé bí mo ti sọ lẹ́ẹ̀kan. Èyí tá a sì fẹ́ jà fún wọ yìí kó lè bá a bọ́. A lè jà fáwọn ọmọ rẹ o, àwọn tó tiẹ̀ tí ì bí. Ńgbà táwọn náà bá délé ayé, bọ́n bá dàgbà, tán bá ti ń rí àwọn àdójúkọ kọ̀ọ̀kan, wọ́n sáré ayé fúnra wọn.
Ẹ wo àfà, gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ yìí ẹ̀rù ń bà mí o. Ṣé kò sọ́nà míì ta lè gbé gbà ni? Bí a ká kúrò níbi tá à ń gbé tẹ́lẹ̀ ká lọ jìnnà. Àbẹ́ ẹ̀ máa wọ ọmọbìnrin. Kódà tó bá fi ìlú ilẹ̀ tó gbàgbé èbó lọ, ibo lójú ẹlẹ́yìí ò tó. So kò sọ́nà míì. Ọ̀nà àbáyọ míì tí tún ń bẹ fún wa àtọkọ rẹ ni wípé kẹ́ ẹ dúró de àsìkò Ọlọ́run. Ẹ kún fàdúà, ẹ máa gbàdúà dáadáa. Bọ́lọ́run bá wá ní kó yá fún ìyá ọkọ rẹ kó fàyè lẹ̀, kọ́lọ́run bá yín lù pa. Tọ́ àjẹpọ́lọ́run bá yín ṣe nù. Àmọ́ tó bá wá mọ̀ pé o ò lè gbẹ́rù ẹlẹ́rù sórí kó fa tiẹ̀ lọ, a jẹ́ wípé gbogbo ọ̀nà tó bá gbà tó fi jìnnà sínú ẹbí hùn ní kó wá o. Ìtumọ̀ rẹ̀ ni wípé fọkọ rẹ lẹ̀ kó sì wọ́kọ tiẹ̀ lọ síwájú, kò jù bá ń lọ. Ọlọ́run gbàdúrà rẹ o. Àánú Sẹ́lìm máa ṣe mí o, torí kò sí bí mo ṣe fẹ́ sọ gbogbo nǹkan yìí fún un. Nǹkan táfà sọ fún mi nìyẹn o. Ọ̀rọ̀ ń le o. Mo mọ nǹkan tí máa ṣe o. Ìwọ sì ló níyàá mọ́ ẹ̀. Òun náà ló sì tì ọ́ sínú gbogbo wàhálà ẹ̀. Ṣèbí tó bá jẹ́ pé ń bẹ láyé ní ìsinyìí ni. Ṣèbí ò bá mọ nǹkan tí ó ṣe sí. Wọ́n ti dé mi nìkan dá wàhálà mi. Ẹ̀gbọ́n rẹ̀ ńkọ́? Ṣó o ti sọ fún un? Ẹ wò ó, tí bá pè wọ́n gan wọn tiẹ̀ ní dá mi lò. Torí gbà tọ́rọ̀ èmi àti dádì tá ń wá ṣẹlẹ̀, àǹtí mi kìlọ̀ fún mi, wọ́n ní pé mi ò gbọdọ̀ kúrò. Wọ́n dẹ̀ ní tẹ́nìtì ń bá ṣẹlẹ̀ nílé ọkọ tí mò ń lọ, wọ́n ní má pe àwọn o. So tí má ti gbìyànjú láti sọ anything fún wọn sìn, wọ́n lè lọ bínú blọ́ọ̀kì nọ́mbà mi dànù. Àmọ́ ká má parọ́, ìyá tá ń wá. Nígbà tọ́rọ̀ wo àtọmọ mi ṣẹlẹ̀, ìwọ náà rí yàn bọ́ sọ̀rọ̀. Àgàgà èmi tí mo jókòó yìí, ó láwọn ọ̀rọ̀ tí mo bọ́ sọ. Àmọ́ ọkọ̀ ọ̀gbọ́. Bí ìbá sì ti bẹ̀rù Ọlọ́run ni, kò yẹ kí n gbọ́ láyé inú ilé ọmọ mi mọ́. Àmọ́ kí la fẹ́ ṣe? Mo mọ̀ pé mo ṣàṣìṣe mà. Inú mi dẹ̀ dùn pé ẹ tún fún mi láyè nínú ilé yín. Ẹ jọ̀ọ́ mà, ẹ má fèmí nìkan sílẹ̀ nínú wàhálà yìí mà. Ó kọjá agbára mi mà. Zainab, àti bá àwọn ẹlẹ́yẹ jà, sọ̀rọ̀ pé nǹkan kékeré ni. Gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n náà sọ tó láàfáà wí fún un. Ó yẹ kí wọ́n náà ti mọ̀ pé kì í ṣe nǹkan kékeré. Torí bọ́ tí ń wò mí, lẹ́yẹ tí ń fi bẹ́ ẹlẹ́yẹ jà. Mi bá ní kí n sọ fún Sẹ́lìm, àmọ́ tí bá sọ fún Sẹ́lìm, Sẹ́lìm máa sọ fún mọ̀mí ẹ̀. Tó bá dẹ̀ sọ fún yẹ, mi mọ̀ nǹkan tó lè ṣẹlẹ̀. Kí wọ́n á lọ lérò pọ̀ lè sí. Torí àṣà ní gbọ́n mọ̀ràn pé kó fi lé ọkọ rẹ̀ lẹ̀. Tó bá jẹ́ nǹkan tí máa ṣe nìyẹn, tí máa fi wà láyé láti tọ́jú àwọn ọmọ mi. Ṣé kò bẹ́tà kí n kúkú lọ gbalé síta kí n máa dá gbé pẹ̀lú ọmọ mi? Àbíbò láti ṣerú ilé ìsìn ìsìn. Jamal ni òsì sí nílé. Àmọ́ òun sáà ní lajú mi lè ka burú mọ́ sí ọ. Bó bá jẹ́ mi mo bí ọ ńkọ́. Ẹ ṣé gan mà. Àmọ́ àmọ̀ràn tèmi fún ọ ni wípé ọ wá padà sílé ọkọ rẹ. Gbogbo ń tọ́ bá mọ̀ pé o lè sọ fún tí ó fi gbà ọ gbọ́. Bóyá kó o lọ sọ fún pé ẹ̀gbọ́n rẹ ti ń bẹ ń bàdàn, ó ní ọmọ ọ̀bọ̀n bàdàn kó wá máa gbé bàdàn. Ọ lè fẹ́ yún kó díẹ̀ nínú ẹrù rẹ kó yá sásálà fẹ́mi rẹ. Àbí kí ló rò? Ẹ ṣé gan mà. Àmọ́ èmi rò pé kàkà tí máa fi sọ anything fún un, mo rò pé bí a kì í kúkú lọ kẹ́rù mi kí a kúkú sá lọ. Máa dẹ̀ lọ dúró sótẹ́ẹ̀lì kan títí tí máa fi rí lé gbà. Hòtẹ́ẹ̀lì bíi ti bò. Nígbà tọmọ rẹ̀ ń bẹ ẹ́ àyìn. Sọ́kọ rí o sáàmọ́lé ọmọ mi. Rárá mà, èmi gan mọ bíbá yìí tẹ́lẹ̀. Jamal ló send address sí mi. Ọ̀dà àbáhùn. Yá lọ káwọn ẹrù rẹ kó wá dúró tọmọ rẹ̀ àyìn. Mọ́mì, Jamal wa ń kọ́. Ṣèbí mo ní ọlọ́kẹ́rù rẹ wá. Kí ni mo lè fi ṣẹ̀sùn rẹ fún yín mà? Ọlọ́run ó sìn ọ lọ. Ẹ pẹ̀lẹ́, tẹ́ bá ti lo àwọn oògùn yín sìn, temperature yín á wálẹ̀. Màá pe nọ́ọ̀sì nífẹ̀ẹ́ mi, ó máa attend sí yín sìn. Bọ́dá Akin, mò ń dúró dè yín náà. Ẹ wò ẹ má wọrí, iyekíye tẹ́ bá fẹ́ gbà máa fún yín. Ẹ ṣáà máa tètè bọ̀. Ẹ wá bá mi kẹ́rù mi. Mo ò lè wá kú torí pé mo ṣàṣìṣe. Tí bá ní kí n dúró ti Sẹ́lìm láti jọ jàjà yìí, bí ó rí mi ní gbogbo á padà dàlé.
tó bá tiẹ̀ jogun tá àmọ́ ibi tó ti wá ni bóyá látọ̀dọ̀ ará àta ìyẹn ò bá sì dá mi ìbá tiẹ̀ sì dúró tì í àmọ́ ìyá ẹ̀ ìyẹn ga jẹ̀mí mi lọ. Mo ti send message sí i mo ti sọ fún pé kó má wá mi fẹ̀kàn tẹ́lẹ̀ náà ìyá ẹ̀ ti ń bá wáyàwó mi. I used to walk through days like empty fields, nothing to touch, nothing to hold. Then you came in like the first break of spring. Wo kí n tètè wá máa pé gent kí n yà tètè wálé tí máa gbà kí German tó ti China dé. Olúwa ṣeun bọ̀dá Akíntúndé. But your hands speak volumes, the way you pour tea, the way you fold time. Selim, má bínú sí mi o, kì í ṣẹjú èmi náà o, Ọlọ́run á jà fún ẹ o, ẹran ọba ló fi iṣu ọba jẹ o, ìyá ẹ̀ níṣòro ẹ o. Àfìgbà tí mo tẹ́ àṣírí tí mo ti ń tọ́jú pamọ́ ti pẹ́. Báwo ni Zainab ṣe mọ̀? Ta ló sọ fún? Báwo ló ṣe mọ̀ pé àtọ̀ mi ò lè dọ́mọ? Torí mi ò tí ì bá ẹ̀dá Ọlọ́run kankan sọ. Àti màámi gan pàápàá mi ò sọ fún wọn. So báwo ni Zainab ṣe mọ̀? Ayé mi ti padà wà lófìfo. Àfi bí ìkara wọn gbìn. Zainab, mọ́mí táwọn wá. Zainab ti lọ, ó ti kó ẹrù ẹ̀. Hello guys, orúkọ mi ni Selim, medical doctor ni mí, and ó ní àwọn kankan tẹ́ ẹ ti mọ̀ nípa mi. Although mo gbìyànjú láti fi pamọ́ fún Zainab, mi ò fẹ́ kó mọ̀, torí láti bí ọdún díẹ̀ sẹ́yìn mi ò mọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi. Ẹ lè máa rò wípé Zainab ni ìyàwó àkọ́kọ́ tí màá kọ́kọ́ fẹ́, àmọ́ pẹ̀lú omijé lójú àti ìbànújẹ́ ọkàn ni mo fi ń sọ fún yín pé ìyàwó ẹlẹ́kẹta òun ni Zainab jẹ́. Ìyàwó tí mo kọ́kọ́ fẹ́ ó fi mí sílẹ̀ lẹ́yìn ọdún kan tá a ṣègbéyàwó. Títí di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mi ò lè sọ pé nǹkan pàtó báyìí ló ṣẹlẹ̀ tó fi kúrò nílé. Lẹ́yìn tó lọ, màámi bá mi sọ̀rọ̀, wọ́n ní kí n wá kan ṣe, kí n fẹ́ ìyàwó mi. Lẹ́yìn ọdún 2 mo gbà sí màámi lẹ́nu, mo fẹ́ ìyàwó mi. Kò ju bí oṣù 6 lọ, ìyẹn náà tún fi lélẹ̀, ó tún lọ. Mo wá wò pé bóyá nítorí pé mo ti sọ fún nǹkan tó ṣẹlẹ̀ sí ti ìyàwó àkọ́kọ́ ló jẹ́ kó sálọ. Ìyẹn ni mo wá rò wípé tí mo bá tún fẹ́ ìyàwó mi, mi ò ní lanu mi sọ nǹkan kan tó jọ mọ́ àwọn èyí tó ti lọ, mi ò ní sọ fún. Torí mo rò wípé sísọ fún ẹlẹ́ẹ̀kejì pé ìyàwó àkọ́kọ́ sá kúrò nílé láì ní ìdí kan àbí ìkejì, bóyá yẹn ló wá wò pé kí ló lè ṣẹlẹ̀ tí ó fi mú ìyàwó àkọ́kọ́ sá kúrò nílé mi. Bóyá ó dẹ̀ ní nǹkan kan tóun náà rí kóun náà tó kẹ́rù sọ́kọ̀ tó fi lé mi nílẹ̀ láì sọ fún mi. Lẹ́yìn ìyàwó ẹlẹ́ẹ̀kejì òun ni màámi wá introduce mi sí Zainab, torí nígbà yẹn wọ́n gbọ́ pé ọkọ Zainab àti Zainab wọ́n ní gbólóhùn asọ̀ tó jẹ́ wípé òun ló fà tí Zainab fi kúrò nílé. Àwọn lọ́jọ́ tí mo rí Zainab, mo rí arẹwà, mo rí ìfọ̀kànbalẹ̀, mo rí ìdùnnú, mo dẹ̀ rí ayọ̀ lára ẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo nífẹ̀ẹ́, mo dẹ̀ sọ fún màmí pé mo gbà láti fẹ́. Kí má parọ́, kò ń ṣe wípé àwọn ìyàwó tí mo ti fẹ́ tẹ́lẹ̀ pé bóyá mi ò fi ìfẹ́ bá wọn lò tàbí bóyá mo ń lo inú méjì pẹ̀lú wọn, rárá o. Torí ìgbàkígbà tí màmí bá ti ní kí n ṣe nǹkan, mi ò kí ń lè kọ̀ sí wọn lẹ́nu, because lẹ́yìn Ọlọ́run màámi tún ní solid rock tó jẹ́ igi lẹ́yìn ọgbà mi. Lóòótọ́ àtọ̀ mi ò lè dọ́mọ, mi ò dẹ̀ sọ fún ẹ̀dá Ọlọ́run kankan,
àti màámi pàápàá mi ò jẹ́ kán mọ̀ torí mi ò fẹ́ kí Zainab náà tún fi lé mi lẹ̀. Nísìnyí wọ́n ní ohun tó bá ti dé kò gbọ́dọ̀ ríta, ṣùgbọ́n Yorùbá náà ló ní kò sí ohun tó pamọ́ níwájú Ọlọ́run. Àṣírí ti tú sí Zainab lọ́wọ́, mi ò mọ bó ṣe mọ̀ pé àtọ̀ mi ò lè dọ́mọ. Mo dẹ̀ nígbàgbọ́ wípé ní kété tí Zainab mọ̀ pé àtọ̀ mi ò lè dọ́mọ, ìdí nìyẹn tó fi lé mi sílẹ̀. Àmọ́ ìbéèrè tèmi ni wípé kí ló dé tí gbogbo wọn fi lé mi sílẹ̀ láì sọ fún mi? Torí ó ti ń jọ bí ẹni wípé nǹkan tó ń ṣe mí ó ju ọ̀rọ̀ low sperm count lọ. Gbogbo èèyàn abiyamọ ayé, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín o, ẹ máa fàdúrà ránṣẹ́ sí mi o. Mi ò mọ̀gun tó ń jà mí o, mi ò mọ ibi tó ti ń jà mí o. Lóòótọ́ ni mo lówó lọ́wọ́, mo dẹ̀ níyì láwùjọ, mo mọ̀yàn, mo ní connections. Olórin kan ní money no dey bring happiness. Ó ṣẹ̀ṣẹ̀ yé mi báyìí ni o, wípé èèyàn lè lówó lọ́wọ́ kó dẹ̀ má ní ìfọ̀kànbalẹ̀. I used to walk through days like empty fields, nothing to touch, nothing to hold. Then you came in. Kì í wá sí kọ́ ọmọ ronú o, kí á gbà pàmò Ọlọ́run ni. Kì í ṣe èyí tó a mọ̀ rò pé o fi lé ọkọ kan lẹ̀, o fi lé ọkọ kejì náà lẹ̀. Bọ́ bá sì nílò nǹkan kó jẹ́ mọ̀, sọ gbọ́. Ọ̀rọ̀ yín yé mi mà. Bó o wá ni iṣẹ́ rẹ̀ ń kọ́? Àtìgbà tó ti dé ààyìn ń rí ọkọ lọ bí iṣẹ́. Sọ́gàrí ò wá ní mọ́ bínú. Ohun yẹn táwọn wá ni mò ń gbọ́ yẹn. Kí ló tún ṣe ń bí báyìí? Mo dẹ̀ sọ fún Jamal. Mo mọ̀ pé wúmà yìí ó ń wá ọ̀nà tó máa fi padà sí bí báyìí ni. So tí bá ní kí n ṣe máa ṣiṣẹ́ yẹn, Selim lè lọ síbẹ̀ kó lọ wá mi bẹ̀. Ìdí nìyẹn tí mo ṣe sẹ́ndì lẹ́tà sí iléeṣẹ́ yẹn pé mi ò bá wọn ṣiṣẹ́ mọ́. Mo ní mo ti kúrò lÉkòó, mo ti kó lọ s'Òṣogbo. Àbájọ ń bò sì jẹ́pọ̀ náà ló bọ́ ọ wáṣẹ́. Dájúdájú yóò wọ ọ lọ bí iṣẹ́ ọ̀hún. Bẹ́ẹ̀ ni mà, òun ló bá mi wáṣẹ́ yẹn. Even gan mọ́tò tí mo máa ń gbé wá sí bíbáyìí, òun ló rà fún mi. Ó dáa báwọn. Gbogbo ohun tó lè mọ́ fi wọ́ ká náà nù. Tèmi sáà ní wípé mọ́ ronú. Jíjẹ, mímu kì í ṣèṣòro nínú ilé. Gbogbo ohun tá a fẹ́ pátá ń jà máa ti fún akó tó lọ. Ó sì ní ọmọbìnrin kó mọ wá wò wá. Àmọ́ látìgbà ó ti lọ, àwo ò rọ́mọbìnrin ọ̀hún o. Àmọ́ nígbà tá a nílò nǹkan kan látọwọ́ rẹ̀, kò jáwa náà béèrè rẹ̀. Bí a girlfriend Jamal ni Làbákẹ́. Èmi ò lè wọlé o. Nígbà tí Jamal bá dé, màá ṣàlàyé fún un. Ẹni tó jẹ́ pé kò kúkú láìkì mi tẹ́lẹ̀ náà. Tí bá wọnú ilé yẹn sìn, ta ló mọ̀ nǹkan tó máa ṣe fún mi? Zainab tí mo mọ̀ dáadáa. Kò ń farabalẹ̀ rárá. Kó má lọ fa olúwẹ̀ láṣọ ya. Are you staying for lesson today? No, my mom is not feeling fine. I will not do lesson today. Hey, yeah, sorry about your mom. She will be fine, inshallah. Amen. Sorry. Thank you. Sọ ọ ti ṣe tán? Bẹ́ẹ̀ ni mà. Àbí ń lọ rèé mú ni? Àmọ́ bóyá ọkọ rẹ̀ ó lọ iléèwé tá à ń wá kó mọ̀ lọ́mọ sọ ń bẹ̀. Ẹ má wọrí mà, ẹ jẹ́ kí n lọ. Nígbà tí mo ti kọ́bọ̀ orí mi, kò sẹ́ni tó máa tètè dá mi mọ̀. Àti wípé mi ò ní wọnú skul wọn gan. Mo ní nọ́mbà àǹtí tá à ń wá lọ́wọ́. Mo máa pè é, màá ní kó wá mu pàdé mi níbì kan. Ọ̀dà kẹ́ ẹ tó dé, oúnjẹ ọmọ mi ó ti jiná. Mo fọlọ́run sìn ọ́ o. Kò sí wàhálà mà. Rọra lọ́nà o. Àti rí báìkì lẹ́stéètì yóò easy o.
bí a kì í rìn sísàlẹ̀ díẹ̀. Táìmù wo gan ló máa wá mú táwọn school? Jẹ́ kí n dúró díẹ̀ sí i. Who is this man gan? Tọkàn páàkì mọ́tò síwájú géètì látẹ̀ẹ̀kan. Sí èsì àṣẹ gbọmọgbọmọ. Tó bá jẹ́ ọ̀dọ̀ táwọn ló wà, màá mọ̀. Hello, Mr. Man. Abeg, come out. Hi. I've been dey look you for since from my office in that place, and I see say you park your motor here. Wetin you dey find? Why you come park your motor here? Are you a parental of our student for here? Yes, actually. School yìí ni ọmọ mi attend. So you are a parental. Other, who is your daughter? Wetin be her name? Mi mọ̀ bóyá ẹ máa dá mọ̀, but táwọn lórúkọ ẹ̀. Kíláàsì wo ló wà? Mi ò rántí class tó wà o. Are you telling me wípé ẹ mọ kíláàsì tọ́mọ yín wà? Ẹ dákun, ìfẹ́ rí yín ládùúgbò yìí mọ́. Bẹ́ẹ̀ bá kó hàn yín nísìn, bí n bẹ́ẹ̀ pọlọ́pàá, ẹ sáré kábàkàbà. Ẹ gbé mọ́tò yín, kẹ́sì máa lọ. Come on, ẹ farabalẹ̀. Ṣèbọ́mọ Yorùbá ní ok, ẹ jẹ́ kí n bá yín wá nǹkankan. Tọ́ ọ bá kó hàn yín tí ń bá yín yìnbọn mọ́ ọ lẹ́sẹ̀. You guys are making noise now. Hello, ma. Mo wà níwájú supermarket yẹn. Ẹ jọ̀ọ́ ẹ mú táwọn wá pàdé mi. Okay, ma. Tanwa, carry your bag. Your mom is waiting for you. Ẹ ṣé gan, Sister Joy. You are welcome, ma. But, ma, ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ níwájú school gate kẹ́ tó dé. Kí ló ṣẹlẹ̀? Man security yẹn wá sí class. Ó dẹ̀ sọ wípé òun rí man kan tó park sẹ́nu gate. So wá lọ bá wọn wípé ta ni wọ́n dúró dè ńbẹ̀. Ó wá ní man yẹn sọ wípé àwọn ni daddy town wa. But security man yẹn ò gbà wọ́n láyè. Ó lé wọn dànù. Ó lóun ò believe wọn. In fact, security man yẹn ṣe o. Ẹni tí mo sọ̀rọ̀ ẹ̀ fún yín lórí fóònù nìyẹn. Ẹ wo ẹ jọ̀ọ́, tí kò bá kí n ṣe èmi àbí grandma, ẹ má jẹ́ kẹ́ni kankan mọ́ ọmọ mi o. Of course, ma. A lè jẹ́ kí ìròyìn yẹn ṣẹlẹ̀ ń bíbá. Ẹ ṣé gan, Sister Joy. And ẹ má gbàgbé o. Ẹ send account details yín sí mi. Màá send token sẹ́yìn àti security man yẹn. Ìyá ẹ ṣé, ma. You are welcome. Táwọn ó yá jẹ́ ká lọ. Táwọn bye. Ó yá gbé báàgì ẹ wọlé kó bọ́ yúnífọ́ọ̀mù ẹ̀. Tó bá ṣe tán kó lọ sí yàrá girama kó lọ kí wọn. Ó dáa ọkọ mi, ọlọ́ọ̀bá ń sọ ọdí láyọ̀, ayọ̀ lóde wá bá a. Àmọ́ tó o bá dé, ó lè rálejò ńlé wa. Wọ́n fi ṣèbínú o. Ṣé kò sí wàhálà? Kí ló ṣẹlẹ̀? Fọkàn rẹ balẹ̀, kò sí yọnu. Ẹ wọlé o. Ọmọ mi ti ilé ìwé dé, jẹ́ ń lọ dá lóhùn. Ń pè ọ padà ń gbó bá yá. All right, ma. Kí ló ń ṣẹlẹ̀ ńlé? Anyways, èmi náà ní pẹ́ padà sílé. Ọmọ yín bọ̀ mà, mo ní kó bọ́ yúnífọ́ọ̀mù ẹ̀ ni. Ó dáa. Ṣé lè bìlíìfù pé Selim lọ sí school àwọn táwọn wa? Ó dọ́gbọ́n lọ wò bí ó máa rí mi bẹ́ẹ̀. Bó ló ti wá mọ̀? Sí ò sáà rí ọ? Rárá, kò rí mi. Èmi gan rí. Tíṣà táwọn wa ló sọ fún mi. Tọ́ a jẹ́ pé látọ̀la lọ, èmi ní lọ rí mọ́ mú táwọn wa. Ìwọ sáà dúró nulẹ̀, tíjà mọ́ ò fi dé. Kó tó di pọ́ wọlé ní ìsìn, òun náà ní ń bá sọ̀rọ̀ lọ́wọ́ lórí fóònù. Kò ní pẹ́ dé mọ́. Okay ma, a bá wa láyọ̀ àtàlàáfíà. Èmi náà ti pe àwọn ẹ́jẹ̀ǹtì kan kó bá mi wálé. In case tíjà máa bá dé, tí ó bá fẹ́ jẹ́ kí n dúró sílé òun. Tá ń sọ bá ń fún ọ. Mọ́mì, ẹ̀yin náà ti mọ̀ wá àwọn ọkùnrin. Ó lè dé ńsìn kó ní nítorí ọkùnrin mi ti bá mi láṣepọ̀. Kó lóun ò ní kankan ṣe pẹ̀lú mi mọ́. Ó dẹ̀ lè ní mi ní jẹ́ kí girlfriend òun wà comfortable. Jẹ́ ń béèrè ìbéèrè kan lọ́wọ́ rẹ̀. Okay ma. Ìjó tiẹ̀ sì nífẹ̀ẹ́ ọmọ mi.
Tí mo bá ní parọ́, mo ṣì nífẹ̀ẹ́ Jamal, but mo mọ̀ pé kò possible kí Jamal ṣe nífẹ̀ẹ́ mi. Kódà gan ìgbà tí mo ṣì wà nínú ilé Selim, mo ṣì máa ń rò ó pa Jamal, but mo máa ń pretend bẹ́ẹ̀ ni pé mo nífẹ̀ẹ́ Selim nítorí ìtìjú. Ó dáa, kò sí ìyọnu. Kúkú dúró ààyìn kọ́ ọmọ tọ́jú àwọn ọmọ rẹ̀. Àwọn ọmọ mi. Bẹ́ẹ̀ ni, àwọn ọmọ rẹ̀ tọ́ ló padà fún ọ. Ọmọ Làbákẹ́, jọ̀ọ́, mi ì fẹ́ kó máa rí mi kọjá your best friend, your brother, and ọ̀gá ẹ̀ níbi iṣẹ́. Lóòótọ́ tí n bá ní mi rí gbogbo signal látọjọ́jọ́ ẹ̀, irọ́ ni mo pa. So o kò pretend bẹ́ẹ̀ ni pé o like mi ni. Of course, I do like you. But kò kí n ṣe bí ìwọ ṣe fẹ́. And I'm so sorry, ọmọ Làbákẹ́, please. Ṣé mo sọ fún ẹ gbà yẹn pé ìyàwó ẹ̀ ṣì ń padà bọ̀? About that, honestly, mi ò lè parọ́ fún ẹ. Èmi fúnra mi ò fura, mi ò tiẹ̀ mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ máa padà ṣẹlẹ̀. In fact, bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí gan, nílé mi, ọ̀rọ̀ yẹn ṣì ń gbóná lọ́wọ́. Àtèmi àti màámi, a sì ń sọ lọ́wọ́ àti ìparí ẹ̀. But má parọ́, ṣó ṣì love ẹ? Yes, I do. Mo mọ̀ pé ó sound so crazy, but I do love her. It's not crazy. It shows that you are a good man. Má bínú. Má worry. Ìgbà tó ti rí tèmi rò, èmi náà ti move on pẹ̀lú ẹlòmíì. Wow. Who could that be? Who is the lucky man? Fọlárin. Irọ́ ni. Mr. Fọlárin. Logistic manager, Madam Amake. Yes. How come? Mo nígbàgbọ́ pé bọ́lá ń ṣe fẹ́ nìyẹn. Wow. What a relief. I am very happy for you, my dear. Thank you. Ìyá Jamal, ṣó dá yín lójú? Ilé ẹni láti jèkúté onídòdó. Ẹni a bá sọ̀rọ̀ ilé wa fún ni ó mọ tí ń ṣẹlẹ̀ ńlé wa. Kò sì sí tuntun lábẹ́ ọ̀run kí a gbà pámọ́ wọ Ọlọ́run. Mo ti gbọ́ nǹkan tẹ́ sọ màámi. Mi ò lè kọ̀rọ̀ sí yín lẹ́nu. Tí n bá tiẹ̀ ṣe nítorí nǹkan mi, a máa ṣe nítorí tàn wá. Ó ṣeun ọkọ mi, ọmọ tiẹ̀ náà ò ní kọ̀rọ̀ sí ọ lẹ́nu. Àmín màámi, ẹ pẹ́ fún ọ lágbára Ọlọ́run. Ọ̀kàrẹ̀. Nípa ọ̀rọ̀ iṣẹ́ tó bá mi sọ, mi bá suggest pé kò ṣe farabalẹ̀ díẹ̀, kó má ti bọ́dá ara ẹ lórí iṣẹ́ kankan báyìí. Ní sùúrù díẹ̀ sí, jẹ́ kí Selim jẹ́ kó mú fọ̀nà. Ìgbà wo wà ní kí n dúró dà? At least be 3 years is okay. As a man, 3 years is okay for him to move on. Okay, kò sí wàhálà. I miss you. I miss you too. And I am sorry. I am sorry too. Kò kí n ṣe gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní fọ́tẹ̀. Bí n bá ti ń kọrin, ìwúwa máa sọ pé àlùjọ̀njọ̀n kí jan. Okay, ma. Ìjàpá wa múrin bọnú, ó ní ìyá ta kùn wálẹ̀ o. Àlùjọ̀njọ̀n kújọ. How are you? I am fine. Are you happy now? Yes, Daddy. Thank you. Anything for you, my baby. Mo believe pé àwọn ọkùnrin bíi tèmi tó wà ń ta, wọ́n á ti máa ní láéláé mi ò lè gba woman yẹn padà tó ti kó nílé mi, tó ti lọ́kọ mi, tẹ́nìyẹn ti bá láṣepọ̀ láìmọye ìgbà, a wá padà wá torí ọmọ kò jọ́, mi lè ever gbà padà. Màá yà lọ fẹ́yàwó mi ni. Èmi kọ́, Ọlọ́run má jẹ́ n rírú ẹ̀. Kò jọ́ o. Ẹ wò, báyìí ni màá ṣe nǹkan mi. Èèwọ̀ bòmí ni. Bí mi ṣe fẹ́ ṣe tèmi nìyẹn. Tó bá ti kan tí ẹ má gbà padà. But mo fẹ́ kẹ́ mọ̀ kinní kan o. Ìyàwó létí ẹlòmíì ń pọ́nlé tó ń gbé gẹ̀gẹ̀gẹ̀, ọkùnrin mi ń bá sọ́ńtà o.
àbí ìyàwó tẹ́lómi tiẹ̀ gbé sílé ṣó mọ ibi tó ti ń bọ̀ ni, ṣó mọ iye ọkùnrin tó ti gorí ẹ̀ kó tó kàn wọ́, àbí àwọn obìnrin tó jẹ́ wípé klọ́ọ̀bù lénìí klọ́ọ̀bù lọ́la ni, ṣebí bó pẹ́ bóyá ọkùnrin kan náà ló máa gbé wọn sílé. Lóòótọ́ ká má parọ́, Yorùbá ní ìgbẹ́ kínkínní létí àwọn gbẹ̀gìrì, tí ojú bá kúrò ńbẹ̀ ọkàn lè má kúrò ńbẹ̀. Ó ṣeé ṣe kó jẹ́ pé tí màmí ò bá sí láyé mọ́, tí wọn ò bá wá dá sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀, ó ṣeé ṣe kí n má gba ìyàwó mi padà, ó ṣeé ṣe kí n lọ fẹ́ Làbákẹ́. Àmọ́ tí mo bá fẹ́ Làbákẹ́ kí ni mo mọ̀ tó máa ṣẹlẹ̀ láàrin èmi àti Làbákẹ́ náà tó bá yá. Ẹ wo, ẹ má jẹ́ ká fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Tẹ́ bá ti wo fíìmù yìí tán, ẹ lọ sọ́ndà comment section, ẹ comment opinion yín, ẹ fi sọ́ndà comment section. Ọ̀pọ̀lọpọ̀ ilé tí nǹkan báyìí ti ń ṣẹlẹ̀, tán bá wo fíìmù yìí tán, wọ́n á lọ sí comment section. Opinion tẹ́ bá kọ síbẹ̀ tó ní kálukú wọn á kà, wọ́n á mọ̀ bóyá àwọn lè lò láti kẹ́kọ̀ọ́ tàbí káwọn má lò. Tẹ́ bá ti wá comment tán, ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti like, láti share àti láti subscribe. A wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó fún wa ní oore ọ̀fẹ́ àti ìmọ̀ láti kọ project yìí. A sì tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin fáǹsì wa náà. Ẹ kú ànáwọ́ sí wa o. Ẹ ṣé àdúpẹ́ o. Ojú tẹ́ fi ń wo fíìmù wa kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́rọ̀ wa kò ní di o. Àwòkọ́gbọ́n mi tó ń bọ̀ láìpẹ́, ẹ máa retí ẹ̀. Ó dìgbà. I wasn't looking when you found me. I made peace with the quiet and the cold, but you sat down at my table uninvited, and I'm grateful you didn't ask first. I don't know what I did to deserve this warmth, maybe nothing. Baby, that's the point. You just gave it freely, like rain on dry